ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Àjíà on point by 2 ṣe wà lénìí. Ẹ rí pé ẹ̀rín ni mo bá wọlé. Mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ àlàyé bàbá mi kan. Ẹ ṣe sùúrù. Ṣé bẹ́yìn náà rí title? Dáàdì mi kan ló béèrè lọ́wọ́ mi pé Àjíà, ṣé òbó máa ń ya ni? You understand? Mo ní òbó máa ń ya kẹ̀. Wọ́n wá send mi ní link yẹn. Mo lọ trace link yẹn, mi ò rí link yẹn. Mo wá ní discuss, ẹ bá mi sọ báwo lẹ ṣe gbọ́. Wọ́n wá ṣàlàyé fún mi ní èmi ti pick fídíò yẹn. Èmi ti pick ẹ. Ó dàbí pé àwọn tó jù síbẹ̀ wọ́n ti yọ. Èmi ti pick fídíò náà. Ẹ̀yin tèmi ẹ wá bá mi gbọ́. Ṣó yé yín? Tẹ́ bá mi gbọ́, màá wá ṣàlàyé fún yín. Màá wá ṣàlàyé yes as my own understanding. Meanwhile, tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ lélẹ̀ tó ń pàdé mi Àjíà on point by 2, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ tí ń wò mí tipẹ́tipẹ́ náà. God bless you. O lè wá wo past videos mi. Kó lè mọ̀ bóyá you will follow me àbí you no go follow me. Tó yé yín? Ní bíbà yìí kò sí mọ̀nàfíkì. Lọ́kọláya lèmi ń dì pẹ̀lú herbal practitioner. Mi ò wá mọ̀ bóyá 1 or 2 things wà tó lè bá mi rà tí bá máa fi parí fídíò yìí. Yes, WhatsApp mi. Ẹ ṣe sùúrù ẹ bá mi gbọ́rọ̀. Bẹ́ẹ̀ mo like ọmọ mímu. Ẹ like ọmọ mímu. Níbẹ̀ sì wáyé. Kókó mi bá ní ń di rẹ̀ báyìí. Ẹ like ọmọ mímu. Ìwọ̀n àjẹ. Ẹbẹ̀ mi mọ̀ mọ̀ tí ń ṣe. Ó gbọ́mọ sí ń jẹ́nu báyìí kí n máa fà á. Ó gbọ́mọ sí ń jẹ́nu kí n máa fà á. Máa fà á ni o. Ó dà mí kó sá kéyìn lọ sá ẹ̀. Sẹ́mu káwọn ọmọ yẹn máa ń le gan. Bí kí mi ti láàmúlì, ó lè wà lọ́dọ̀ yín kó dọ́gbọ́n máa láàmúlì kó máa ṣàwọn nǹkan tí ó yẹ kó ṣe kó máa làwọn kankan. So tí ẹ bá gbé ń débẹ̀ sí ò lè pa ẹ́ sórí bẹ́ẹ̀dì. Sẹ́mu pé ti dàgbà bẹ́ẹ̀ sì wáyé. Mo gbọ́ farabalẹ̀ o nínú ayé yìí o. Tó bá jẹ́ pé ká dúró èèyàn ni ẹ bá lẹ́nu mi dùn ni. Ká bá lẹ́nu mi dùn. Ó dùn táyé yóò ta. Ẹ dùn táyé yóò ta. Yóò sa ni àwọ̀dì sọ̀n pa àwọ̀dì máa yá yìí. Àwọ̀dì máa yá. Bóòlù àwọ̀dì ṣe máa yá sà. Láì lámúdà sí ìlànà ìsọ. Sọ̀rọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ láwọ̀dì yá. Èmi ò mọ̀ àwọ̀dì yóò yá. Àwọ̀ tó máa ń gbọ́ fara balẹ̀ jẹ́ ìsàlàyé kan fún ọ. Àwọn fíìmù kan. Bẹ́ẹ̀ mọ̀ndóbò lọ́wọ́. Òkú bá kọ̀ òkú ọ̀rọ̀. Òkú ọ̀mọ̀rọ̀. Ní ìbọ̀sọ̀kòtò gan aṣẹ́wó ti ké. Onínú wọ́tà o. Mo ní kí ló kàn wẹ́ pẹ̀lú wọ́tà. Ló wọ́tà o. Àtọ̀ dábọ̀rọ̀. Ìdí tí wàá gbóná. Wọ́n ń ìlú aṣẹ́wó kìdìrì ògbóná lọ o. Bẹ́ẹ̀ bá lóyún tó dáadáa àtọ̀ òdìrì ọgbẹ́. Òtún gbóni dé. Ìjọba láìkì jùlọ ayé mi. Dáàdì wa. Ẹ̀yin tèmi welcome back. Ọ̀rọ̀ nìyẹn. Ṣé rí nígbà tí dáàdì sọ wípé àwọn like láti máa mu yàn, mo ní àwọn dáàdì mi nìyẹn. Thank you daddy, thank you daddy, thank you daddy, I love you daddy. Ẹ̀yin tèmi ẹ má gbàgbé pé dáàdì wa tó ń sọ̀rọ̀ yìí is a little bit tipsy. Dáàdì yìí wà tipsy o, ṣó yé yín. Ẹ lè bèrè lọ́wọ́ wọn lọ́la àǹsìn nígbà tójú bá clear tí wọ́n ti overcome hangover. Dáàdì lè má sọ̀rọ̀ báyìí o, mo fẹ́ kẹ́ get ẹ̀ bẹ́ẹ̀. But despite that fact, mo rí ọ̀rọ̀ kan méjì mẹ́ta mú tí èmi fẹ́ fi ṣe teaching as Àjíà lọ́kọláya àti gbogbo dìdì dọ́ndẹ̀ rí bẹ́ẹ̀dì. You are welcome. Yes, ẹ̀yin tèmi. Mo like level pé wọ́n máa ń mu yàn. Oh my God. Gbogbo ọkùnrin tó ń mu yàn, Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. Gbogbo ọkùnrin tó ń fọwọ́ ra yàn ródóródó, Ọlọ́run bá mi dúpẹ́ fún ẹ. Thank you. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn, ṣé òbó máa ń yaṣá? Gbogbo ìwọ tó bá mọ̀ pé o fẹ́ náwó dẹ̀ o lè contact our point by 2 pẹ̀lú apps alálùbáríkà. Èèyàn lè náwó dẹ̀. Yes, àwọ̀ tó ṣe kàkàkàkà. O lè mú wá kó dẹ̀ tó àwọ̀ tó le. O lè mú wá, o lè gba omi nídìí abẹ́, wàá gba omi nídìí òbò. Tó bá gba omi nídìí òbò, ó ti nà dẹ̀ nìyẹn. Èyí tó wáyé tẹ́lẹ̀ tó le kákárákáká. Tó bá bá ṣe bí bàbá yẹn ṣe sọ tó mú yàn tó fọwọ́ ra yàn tó ṣe gbogbo necessary thing tó yẹ kí ọkọ alálùbáríkà máa ṣe. Wàá móbò dẹ̀, omi máa jáde. Tómi bá dẹ̀ ti jáde tó yí ẹ, ó ti mú dẹ̀ nìyẹn. Ẹ̀yin tèmi lọ́kọláya lèmi ń kọ́ o nítorí ẹ̀yin mọ̀nàfíkì. So nísìn ẹ̀yin tèmi, ǹjẹ́ òbó lè ya bí dáàdì yẹn ṣe sọ? Tá bá sọ wípé ká sọ ìtumọ̀ nǹkan ya ní èdè Gẹ̀ẹ́sì tíẹ̀. Bí wọ́n ṣe sọ pé ya bí ẹni pé kíní yẹn ó fàya fẹ̀rẹ̀gẹ̀dẹ̀. A máa ń lo pé mo ní tíẹ̀. Pé ìgbà tí mo ṣàṣepọ̀ mo ní tíẹ̀. So tíẹ̀ yẹn is on the softer level. Tíẹ̀ yẹn ó wà soft in speaking láti sọ pé mo mà ní tíẹ̀ lánàá.
lánàá àṣepọ̀ tèmi àtọkọ mi máa ṣe mo máa ní tiẹ̀ ṣó yé yín àmọ́ ṣé obìnrin lè sọ wípé àṣepọ̀ tèmi àtọkọ mi ṣe lánàá òbò mi mọ̀ fàyà fàyà yẹn ó wà extraordinary ó ti wà bogus jù Yorùbá yẹn tóbi fúrú àṣepọ̀ lọ́kọláya ká sọ bẹ́ẹ̀ àṣepọ̀ lọ́kọláya tìfẹ́tìfẹ́ ni ṣó yé yín so àwa lè máa sọ gbà ó pé ọkọ mi fà mí ló bòyà no ní sọ bẹ́ẹ̀ lo softer level words ni lánàá o if àtọ̀ tí yẹn bá máa sọ jáde ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan ò ní sọ wọn ò ní sọ fọ́kọ wọn gan kíní yẹn lè heal on its own because òun fàyà yẹn bí ẹni pé ó fàyà fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó jẹ́ wípé ó wá di wúndù ńláńlá rárá tíẹ̀ tó jẹ́ wípé ó lè heal on its own tó bá dẹ̀ heal on its own àwọn obìnrin míì wọ́n ti wà use mọ́ ká máa lo ampicillin yes ampicillin ó lè mú nǹkan tètè heal up tó bá sọ wípé wọ́n ń lo penicillin ibẹ̀ yẹn kò kí ń sábà rí atẹ́gùn wá tó wá lọ fi kíní òróró kò bá everybody lára mu in fact kò bá most lára mu pé kó mọ lo penicillin sí ibi òbò rẹ kò bá ọ̀pọ̀lọpọ̀ lára mu so better ampicillin wàá kàn apply o lè mix ẹ̀ mọ́ white powder kó kàn fi sí in case tó bá ní tiẹ̀ ṣé màá wá sọ wípé in case tó yẹ ọkọ rẹ bá fà ló bòyà like seriously that is too much of a word it's too much ṣó yẹ yín àṣepọ̀ lọ́kọláya ni à ń fàyàn lábẹ́ ya abẹ́ yẹn ibi tíru tíẹ̀ tí bàbá yẹn ẹ̀zájọ ọ̀rọ̀ yẹn ibi tíyẹn ti máa ń nírú fàyà abẹ́ yẹn bóyá nígbà tí obìnrin bá bímọ kì í ṣe gbogbo obìnrin mìíràn so ó normal kí ọkọ àtìyàwó ṣe àṣepọ̀ kí tíẹ̀ wáyé tíẹ̀ tá à ń wí kékeré náà ni kì í ṣe pé fàyà báwọn ṣe exaggerate pẹ̀lú ọ̀rọ̀ yẹn tóbi àìsábà lu ọ̀rọ̀ yẹn lórí ìbálòpọ̀ fún obìnrin pé obìnrin tó ní tíẹ̀ lábẹ́ ọkọ ẹ̀ tó máa ń wáyé ọkọ ìyàwó ó máa ń sábà wáyé pé obìnrin máa ń sábà ní tiẹ̀ bẹ́yẹn bẹ́ẹ̀ ó lè heal àwọn obìnrin míì gan mọ fíìlì ìdíjọ́ kejì kí ni ẹ̀ ṣe lè wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì máa gbọ́kọ wọn láàyè wọ́n wò ó pé wẹ́ẹ́ ó máa heal mọ́ bẹ́ẹ̀ bó o bẹ lọ bèrè lọ́wọ́ ìyá rẹ̀ gan ìyá rẹ̀ sọ fún ẹ pé ó máa heal mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ instead kíyàn máa gbé bẹ́ẹ̀ kó mọ̀ tọ́jú ẹ̀ like èmi rí ampicillin like sharp tó lè tètè heal ẹ̀ mo ṣe sọ síwájú mix ẹ̀ mọ́ powder tó bá ti jọyọ̀ kan mix ẹ̀ mọ́ powder bá ti ṣàtúntò tó rí pé ó ti ṣe tó ti rí pé ó ti níwọ̀n tó bá ti lọ sí inú bedroom tó ti tọ́jú ara rẹ̀ tán tó ti ṣe necessary thing tó yẹ kó ṣe wàá padà wàá mú ampicillin ọ̀yọ̀ kan mix ẹ̀ mọ́ powder kékeré kó fira by tomorrow morning wàá rí pé ó ti gbẹ fúrúfúrú la fi sọ wípé ẹ mọ̀mọ́ ṣe àṣepọ̀ kárakákáká àṣepọ̀ kàkàkàkà tàbí obìnrin ó gbẹ ẹ má máa ṣerú àṣepọ̀ yẹn ẹ máa lubricate dáadáa ẹ má jẹ́ kí obìnrin yín wet mo understand pé abẹ́ àwọn obìnrin míì ó fún dáadáa you understand you should understand that àwọn despite the fact pé wọ́n wet wọ́n sì tutù despite the fact pé wọ́n tutù tó yẹ yín ọkùnrin míì nǹkan rẹ̀ tóbi so irú tí ẹ̀ yẹn ó wọ́pọ̀ dáadáa ó wọ́pọ̀ but ẹ máa lubricate ádà ẹ pàdé abẹ́ alálùbáríkà you understand tó fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà máa ń like kó gripping you understand endeavour láti máa lubricate ẹ̀ so that kò ní sí ìnira fún obìnrin yẹn even ìwọ ọkùnrin náà wàá sì ní nǹkan tá à ń pè ní bruises náà ọkùnrin náà máa ń ní bruises irú bruises tí ọkùnrin máa ń ní òun náà ni obìnrin náà ní tí bàbá sọ wípé ó ń fàyà nǹkan tó bá ti lè mú ọ fa abẹ́ obìnrin ya bó ṣe sọ yìí bàbá yẹn náà ti ní egbò ẹ ti légbò so ṣó máa wá dáa ká máa sọ pé ọkọ mi légbò èmi náà fa òbòyàwó mi ya lórí pé à ń ṣe ìbálòpọ̀ ọlọ́kọ láya tìfẹ́tìfẹ́ a kì í lorú àwọn ọ̀rọ̀ tó búgọ̀ sí bẹ́yẹn a kì í lò torí ọ̀rọ̀ fẹ́ là ń sọ kódà kó tẹ̀ mọ́ nífẹ̀ẹ́ irú èèyàn tó ń bá sùn like serious it is something that tó ṣe tó gbádùn náà so ànífẹ́ sọ wípé àwa ní egbò látara bẹ́ẹ̀ ó fà mí lóbòyà látara bẹ́ẹ̀ kó it's bad ọ̀rọ̀ yẹn wà búgọ̀ àìsọ bẹ́ẹ̀ so literally tíẹ̀ ó ya kí ni ìtumọ̀ tíẹ̀ ó ya náà ni ní èdè Yorùbá bẹ́ẹ̀ a kì í lo mo fàyà lórí irú ọ̀rọ̀ báyìí a kì í lò a lo software ni a lo software you understand mo believe pé I understand àárín yẹn yes gbogbo ọkùnrin tó bá mú yàn ọlọ́fun yín lálùbáríkà so bí mo ṣe fẹ́ parí fídíò yìí sìn ṣé mo pé in the past few days à ń sọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ cancer prevention of cancer lóríṣiríṣi and nǹkan tí mo mú wá lénìí fún yín tó jẹ́ pé ó lè ṣe a kind of detox ó lè ṣe detox fún yín tó yẹ yín mo fẹ́ kó lọ gẹ́ẹ̀tì lemon ọ̀tọ̀ ní lime ọ̀tọ̀ ní lemon mo fẹ́ kó lọ gẹ́ẹ̀tì lemon kó wá bá mi gẹ́ẹ̀tì omi àgbọn yẹn fi blend lemon odidi yẹn fi blend ẹ̀ tó yẹ tí ó bá jẹ́ wípé
omi àgbọn yẹn ò tó, like you can add omi, kómi yẹn wá jẹ́ omi tó warm, kó wá mú ní first thing láàárọ̀, or o dẹ̀ tún lè ṣe báyìí, ó mu omi, ká sọ wípé omi 75 cl, wàá mú lemon ọyọ kan, wàá blend ẹ̀ papọ̀ mọ́ tẹ̀yìntẹ̀yìn, wàá blend ẹ̀ pẹ̀lú omi, tó bá blend ẹ̀ wàá wá sieve ẹ̀ jáde, tó bá sieve ẹ̀ jáde wàá wá mú coconut oil yìí, eléyìí ó ní oríṣiríṣi coconut oil ló wà níbí, coconut oil kan lélẹ̀, so yé yín, èmi prefer eléyìí, nítorí eléyìí mo prefer eléyìí, mo sọ o, mi mọ̀ bí àwọ̀ prefer eléyìí o, mi ò bọ ọjà èèyàn jẹ́ o, you understand me, èmi prefer eléyìí because eléyìí mo ń rí pé bí natural ni, eléyìí bí natural because èmi náà máa ń ṣe coconut, kò sáyè rẹ̀ báyìí mọ́ torí kì í ṣe nǹkan tó easy láti ṣe coconut oil, kì í ṣe nǹkan tó easy, tí wọ́n bá pélé fún yín ní 10,000 wàláì ẹ rà bẹ́ẹ̀, nítorí pé kí ni, láti derive ẹ̀ kì í ṣe nǹkan tó kéré, so èmi prefer ilé. Kí ni wàá wá ṣe, wàá wá mú tablespoon, ẹ̀yin tèmi tó ti jórí ọ̀fẹ́ Hafsat Alálùbáríkà, ṣe eré léyìí ó ní teaspoon, èyí màá wá fún yín sọ pé adùn yùngbà o, teaspoon flat or a little bit above teaspoon flat, ẹ wo teaspoon tí mo tún wá sọ pé flat, ẹ̀yin kan eléyìí lẹ́ ń pè ní teaspoon, eléyìí ó ṣe teaspoon o, eléyìí tablespoon lélẹ́yìí lọ́dọ̀ tiwa o, tablespoon lélẹ́yìí o, ti rọ́bà lélẹ́yìí, tablespoon lélẹ́yìí, tablespoon ni o, eléyìí ni 10 ml, eléyìí ni 10 ml, eléyìí teaspoon yìí ó ní 5 ml, eléyìí ni 5 ml, eléyìí náà tablespoon lélẹ́yìí 10 ml, so eléyìí àti eléyìí like the same thing ni wọ́n, the same thing, so ó wàá mú kíní tó ti blend yẹn pẹ̀lú omi, so yẹ láàárọ̀ ni wàá ṣe oko tó jẹun, wàá wá fi tablespoon ọyọ kan, mò ń bọ̀, ibi tí mo like kíní yìí dé, mi fẹ́ kó dànù fa, mi fẹ́ kó dà sí nára gan tó ní máa ń bá sọ yìí ṣe fídíò mi, ó ní ibi tí mo like ẹ̀ dé, coconut oil ni o, coconut ẹ̀yin náà máa gbóhùn coconut lára kíní, tablespoon ọyọ kan yìí èmi fẹ́ mú ní kẹ́lẹ́ bá mọ̀ pé kíní yìí ó wà òkè gan, wàá wá ṣe kíní, wàá wá dà sí inú kọ́ọ̀pù yẹn, yes, ó ní oore ọ̀fẹ́ láti jẹ́ kó warm díẹ̀ kó tó mú, in as much as omi tútù kọ́ ló fi ṣe, omi fíríjì kọ́, má fi omi fíríjì ṣe, o lè warm ẹ̀ kó tó mú, o lè, kò ṣe pé like by force, o lè warm ẹ̀ kó tó mú, láàárọ̀ fi tablespoon yìí fi sí, ó dá fóbìnrin náà o, obìnrin tó bá ń ṣe gan abẹ́ rẹ̀ ò ní mọ́ gbẹ, wàá ṣe kíni, wàá dẹ̀ mú, so bí wọ́n ṣe mú yìí gan, so yẹ yín tẹ́wọ̀n kí ni mo sọ fún yín pé mo like libido, ó tún máa increase ẹ̀, then ó máa serve as detoxification against toxins, irú àwọn toxins gan tó jẹ́ pé wọ́n lè consume kó lọ di kí àwọn cells mọ̀ behave rádaràda tó wà lọ́mọ di cancer kalẹ̀, yes, anti-cancer ni, detoxification ni, so yẹ yín ẹ máa ṣe léèrèkóòrè, ẹ máa ṣe maybe 3 times per week or ẹ̀mẹ́rin lọ́sẹ̀, ẹ máa ṣe, mo hope pé wọn ò ní gbé fídíò yìí kalẹ̀ bí mo ṣe mú kíní bẹ́ẹ̀, mo hope bẹ́ẹ̀ o, so then avoid nǹkan tó ń jẹ́ sugar òun fi ń fún àwọn kíní burúkú yẹn ló ń jẹ ní, avoid sugar, obìnrin tó ti ní omi lára kí ló ń fi sugar ṣe, ìwọ ọkùnrin tó lómi lára kí ló ń fi sugar ṣe, tí kíní bá ti pọ̀ jù òun náà ló máa ń jẹ́ kí sẹ́ẹ̀lì máa ṣe rádaràda, I've talked enough about it, a ti sọ̀rọ̀ nípa ẹ̀ gidigidi, àwọn oríṣiríṣi míì kan náà wà o, tó yẹ yín, but this is just one of it, eléyìí tún ní again, especially pẹ̀lú lemon yẹn, ó tún máa jẹ́ kí blood vessel rẹ kó free kó máa lọ gír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 
ìwọ tó jẹ́ wípé o fẹ́ mọ tàtẹ̀ kanlẹ̀, ìwọ tó jẹ́ wípé ẹ̀jẹ̀ ríru ń dẹ̀ ẹ́ láàmú, ìwọ tó jẹ́ pé ṣúgà ń dẹ̀ ẹ́ láàmú, mi ò mọ̀ kan mi tó ń dẹ̀ ẹ́ láàmú. Bẹ́ẹ̀ bá like bí mo ṣe sọ̀rọ̀ yìí, you can o lè reach out sí mi látòrí WhatsApp. So yẹ a lè tó bá be serious o, èmi bá yàn ṣeré o, be serious ó tẹ̀ Hajia product báyìí mo fẹ́ rà, wàá dẹ̀ ṣàlàyé bó ṣe ń ṣe é lórí WhatsApp chat or text. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lórí eléyìí, mo believe pé mo ti explain díẹ̀. Bye for now. Ẹ máa mú yàn o, ẹ máa mú yàn, ara saving from all this jàgbàjàgbà disease náà ni. Bye.